Mo kí wa káàbọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa. Ní àkókò yìí, a máa kọ orin "N ó wá lọ ní ọwọ́ òfo", n ó wá lọ ní ọwọ́ òfo. Ọwọ́ òfo kí n lọ pàdé Jésù bẹ́ẹ̀, ó ti ṣe iṣẹ́ ọjọ́ kan fún, ó ti mú ẹni kan wá. Ó jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ̀yin ni Ọlọ́run wa. Ògo ni fún orúkọ yín Olúwa. Ǹjẹ́ Olúwa, ní àkókò yìí bí ẹ ti ń bẹ̀rẹ̀ sí pín ọ̀rọ̀ yín pẹ̀lú wa, Olúwa jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa. Jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa. Ẹ ràn wá lọ́wọ́ ní àkókò tiwa pé ìdókòwò yín lórí ayé wa a ò ní fi ṣòfò. Mo gbàdúrà Ọlọ́run bí ẹ ti ń retí pé a jẹ́ ohun èlò fún yín, bí ẹ ti ń lo gbogbo ohun tí ẹ ní, pàápàá jùlọ tí ẹ tún fi Kristi fún wa láti jẹ́ ìdìdí ìfẹ́ yín fún wa.
àdúrà mi ni Olúwa wípé gbogbo ìgbìyànjú yín lórí ayé wa kò ní jẹ́ sásán. Bí a ti ń wo ìtàn ayé Samsoni tí a sì ń wo ìran tí àwa náà wà àti ohun tí ẹ ń retí lórí ayé wa, mo gbàdúrà Ọlọ́run pé a ò ní já yín kulẹ̀. Ẹ ó ràn wá lọ́wọ́ Ọlọ́run. Gbogbo yóò jẹ́ fún yín. Mo gbàdúrà pé Olúwa ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa dáradára, kí ẹ̀mí mímọ́ kó sí ọkàn wa payá, kí ògo kó yẹ fún orúkọ yín. Agbénga torí pé ti gbọ́ Ọlọ́run wa. Ní orúkọ Jésù Olúwa ni a gbàdúrà. Ẹ ké hallelujah. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ni ìwé Onídajọ, ìwé Onídajọ orí 13. Ohun tí a sì fẹ́ máa wò ní ìwọ̀nba àkókò díẹ̀ ó ní ìgbé ayé Samsoni. Kí ni a lè kọ́ nínú ìgbé ayé rẹ̀? Kí ni ohun tí Ọlọ́run ń pè wá àwa náà sí ní ìran tiwa? Àwọn ohun tí a fẹ́ máa wò ní. A ó sì máa kà ní ẹsẹẹsẹ bí Ọlọ́run tí ó ti ń ràn wá lọ́wọ́. Ibi tí a fẹ́ kà lé ní Onídajọ orí 13 láti ẹsẹ̀ ìkíní bóyá títí dé ìkẹrin àbí ìkarùn-ún. Ó dàbí pé ìkẹrin náà là á dúró. Ẹ jẹ́ kí n kà á. Àwọn ọmọ Israẹli sì tún ṣe ohun tí ó burú ní ojú Olúwa. Olúwa sì fi wọ́n lé àwọn ará Filistini lọ́wọ́ fún 40 ọdún. Ọkùnrin ará Sóra kan wà, orúkọ rẹ̀ a máa jẹ́ Manoa láti ẹ̀yà Dáànì. Aya rẹ̀ yàgàn kò sì bímọ. Áńgẹ́lì Olúwa fi ara hàn obìnrin náà, ó sì wí fún un pé bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ yàgàn, ìwọ kò sì tí ì bímọ, ìwọ yóò lóyún, ìwọ yóò sì bí ọmọkùnrin kan. Báyìí rí i dájú pé ìwọ kò mu wáìnì ọtí líle kankan àti pé ìwọ kò gbọdọ̀ jẹ ohun aláìmọ́ kankan. Ẹ ké hallelujah. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ní ẹsẹ̀ àkọ́kọ́ tí a kà, ẹ má gbàgbé pé mo sọ fún wa wípé à ń wo ìtàn Samsoni. Kí ni ó ní ṣe pẹ̀lú ìran tí a wà yìí? Kí ni Ọlọ́run retí lọ́wọ́ wa ní àkókò tiwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ní ìdókòwò sí inú ayé rẹ̀? Ní ẹsẹ̀ àkọ́kọ́, ó ní àwọn ọmọ Israẹli tún ṣe ohun tí ó burú ní ojú Olúwa. Olúwa sì fi wọ́n lé àwọn ará Filistini lọ́wọ́ fún 40 ọdún. Mo fẹ́ ká ní òye láti bí pé nígbà tí Ọlọ́run sọ nípa ọmọ Israẹli, a gbọ́dọ̀ kọ́ ní òye wípé ọmọ Israẹli nìkan kọ́ ni Ọlọ́run dá. Ọmọ Israẹli nìkan kọ́ ló wà nínú ayé nígbà tí Bíbélì ń sọ̀tàn yìí fún wa. Kì í ṣàwọn nìkan náà wà. Ìdí tí Ọlọ́run tí a fi ní oore ọ̀fẹ́ láti mọ ọmọ Israẹli ni pé àwọn ni wọ́n gbọ́ràn, àwọn ni wọ́n tẹ̀lé òfin Ọlọ́run, àwọn ni Ọlọ́run rí gẹ́gẹ́ bí ìran tó lè mú ìfẹ́ rẹ̀ ṣẹ. Ẹ ké hallelujah. So ẹ rí i pé lẹ́yìn tí a sọ wípé ọmọ Israẹli la wá sọ nípa àwọn ará Filistini. Ìbéèrè tá a sì máa béèrè ni pé ta ló dá àwọn ọmọ Israẹli? Ta ló dá àwọn ará Filistini? Ọlọ́run kan náà ni. Ṣùgbọ́n kí nìdí tí ó fi jẹ́ pé Ọlọ́run fi Filistini lẹ̀ kí wọ́n jẹ́ ẹni tí ó máa fìyà jẹ àwọn ọmọ Israẹli? Àwọn Filistini àwọn ti yan ipa tiwọn wípé àwọn ò ní Ọlọ́run kankan sìn, ohun tó wù wọ́n làwọn á máa tẹ̀lé. Àwọn Israẹli ni wọ́n ń tiraka láti jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Àwọn ni wọ́n ń tiraka láti mú ìfẹ́ Ọlọ́run ṣẹ fún ayé wọn. Àwọn Filistini àwọn ti yan ipa tiwọn. Nígbà tí a bá ń kà síwájú, a rí wípé wọ́n ní òrìṣà tiwọn tí wọ́n yàn sí ọ̀tọ̀. Wọ́n ní Ọlọ́run tiwọn tí wọ́n ń sìn nínú ayé wọn.
ìdí tí Ọlọ́run sì fi ọmọ Israẹli lé Filistini lọ́wọ́ nígbà tí mo ka bí ìbéèrè tákọ́ máa wà lọ́kàn wa ni wípé ṣé nǹkan tí àwọn ọmọ Israẹli ń ṣe tí Ọlọ́run fi wọ́n lé Filistini lọ́wọ́ sáwọn Filistini ò ṣe? That's the question. Ìbéèrè tá a béèrè lọ́wọ́ ara ni. Àwọn Filistini tán fìyà jẹ èèyàn tí Ọlọ́run fẹ́ ọmọ Israẹli lé lọ́wọ́ sáwọn Filistini ṣé wọn ò ṣe? In fact ẹ rí wípé tí a bá ní Ọlọ́run fìyà jẹ wọ́n, àwọn ọmọ Israẹli ṣe nǹkan tó burú lójú Olúwa, kì í ṣe nǹkan tán ṣe lọ́run náà ṣe. Kò ń ṣe wípé wọ́n kàn ronú pé ẹ jẹ́ ká máa ṣe nǹkan báyìí. Nǹkan tán rí táwọn tó kù ń ṣe làwọn náà ń ṣe. Ṣùgbọ́n àwọn tí wọ́n rí tí wọ́n ń ṣe nǹkan tó wù wọ́n yìí, wọ́n sí nínú ìfẹ́ Ọlọ́run, wọ́n sí lábẹ́ ìṣàkóso Ọlọ́run. Tí n bá ń sọ pé ìṣàkóso Ọlọ́run, wọ́n fi ara wọn sí abẹ́ ìṣàkóso àti ìbáwí Ọlọ́run. So Ọlọ́run ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn àti bí wọ́n ṣe ń gbé ayé wọn. Àwọn Israẹli nígbà tí wọ́n yàn láti máa gbé bí àwọn ará Filistini, Ọlọ́run ní rárá o, rárá o, rárá o. Tẹ́ ẹ bá ń ṣe àpẹẹrẹ, tẹ́ ń ṣe àwòkọ́ṣe àwọn ará Filistini, màá fi ìyà jẹ nítorí pé ènìyàn ọ̀tọ̀ ni yín. Ìdí nìyẹn tá a máa rí wípé nígbà míì la máa wò pé mo rí ẹnìkan tí ó sọ ní àìmọye ọdún kan wípé kí ló dé táwọn ọmọ Ọlọ́run máa ń jẹ̀yà? Ó ní àwọn tán wà nínú ayé ọkàn wọn balẹ̀. Mo ní bó ṣe máa rí nìyẹn. Àwọn tó bá jẹ́ ti Ọlọ́run, Ọlọ́run kì í fún wọn láyè láti dá ẹ̀ṣẹ̀. Ọlọ́run kì í fún wọn láyè láti dàbí àwọn tó kù. Ìdí nìyí tí a máa wò wípé ayé gbádùn. Ẹ sì máa rí wípé àwọn tó bá jẹ́ ti Ọlọ́run, Ọlọ́run tètè máa ń kìlọ̀ fún wọn. Ọlọ́run tètè máa ń fìyà jẹ wọ́n. Ìdí tó Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ ni wípé Ọlọ́run ò fẹ́ kí wọ́n lọ sọ́run àpáàdì. Ṣùgbọ́n Sátánì ó máa ń fi ààyè sílẹ̀ fún àwọn èèyàn láti gbádùn nínú ayé. Ó kú ti mọ̀ wípé nígbẹ̀yìn ọ̀dọ̀ ni wọ́n ń bọ̀. Ṣùgbọ́n Ọlọ́run kò ní fẹ́ kí àwọn ọmọ tiẹ̀ kó ní ìpín, ni Ọlọ́run á ṣe lo gbogbo ohun èlò láti rí wípé àwọn tó jẹ́ tirẹ̀ wọ́n gbọ́ tirẹ̀. Bó jẹ́ ìyà ni, nígbà míì ò tẹ̀lé jẹ́ ikú, nígbà míì ò lè jẹ́ àìsàn ni Ọlọ́run á lò láti fi kọ́ wọn, nítorí pé Ọlọ́run ó ní òye wípé ohun tó ń bọ̀ lẹ́yìn ikú tá ń pè ní ayérayé, ara wọn ò ní lè gbé. Ọlọ́run náà sì mọ̀ wípé yóò nira fún wọn, kò ní fẹ́ kí wọ́n jìyà. Ṣùgbọ́n Sátánì ní tiẹ̀ á fún àwọn èèyàn tiẹ̀ ní ìtura ayé yìí. Ó lẹ́sì sí rí pé ìtura ayé yìí ó máa ń wo ọ̀pọ̀lọpọ̀ wa. A ní ayé ń gbádùn, wàhálà Ọlọ́run ti pọ̀ jù, ẹ má ṣe lè, ẹ má ṣe tàn, kí ni wàhálà tẹ̀ ṣe pọ̀, wà àwọn tó wà ní ayé wọn sáàkú, wọn ṣe nǹkan kan. Tá a bá ka ìwé Sáàmù orí 73 bá a ṣe máa bá náà nìyí. So nígbà tí a bá ń wo ìṣeféfé ìtura tí ó wà fún àwọn ẹlẹ́ṣẹ̀ pé wọ́n tẹ̀ ń dẹ́ṣẹ̀, nígbà míì àwa tá a jẹ́ ọmọ, nígbà táwọn òbí bá ń kìlọ̀ fún wa, ẹni tó bá ń dẹ́ṣẹ̀ ó máa jẹ̀yà, ó máa jẹ̀yà. Sáwọn eléyìí tó ń ṣe ìyàwó ni wọ́n ń jẹ, ìyà tí wọn kì í ṣe kíákíá, ìyà wọn ń bọ̀. Sátánì sì mọ̀ wípé ìyà tó máa fi jẹ wọ́n, ìyà tán lè bọ́nú ẹ̀ ni. Ìyà táwa ń jẹ, ìyà tá lè bọ́nú ẹ̀ ni. Ẹ rí i pé nígbà tí Ọlọ́run ní pé wọ́n wà lọ́wọ́ Filistini, ọdún mélòó ló náà fi wà ń bẹ̀? 40 ọdún. Ó ní iye ọdún, ẹ gbọ́ mi dáadáa, ó ní iye ọdún tá a fi lè jẹ̀yà. Ìyà tí ò ní iye ọdún ni ìyà ayérayé tí Sátánì pèsè sílẹ̀ fáwọn tiẹ̀. So bí Ọlọ́run bá ń bá wa wí nígbà tí a bá ṣe nǹkan kan, ó ní ìdí, nítorí pé Ọlọ́run mọ̀ wípé tí a bá fi jẹ̀yà yẹn báyìí ká ronú pìwàdà, ìyà ayérayé tó ń bọ̀, iná àjò èkú, mo gbàdúrà lórúkọ Jésù kò ní jẹ́ ìpín wa. Wọ́n wá sọ wípé nígbà tán wà nínú ìyà yìí, Ọlọ́run wá ń wo ọ̀nà àbáyọ. Báwo ni mo ṣe fẹ́ yọ àwọn èèyàn yìí? Wọ́n ní ọkùnrin kan wà tí a ń pè ní Manoa. Wọ́n ní ìyàwó rẹ̀ yàgàn, kò sì bímọ. Ìyàwó yẹn yàgàn. Kí ló mú yàgàn? Àmọ́. Ṣùgbọ́n nǹkan tó dá wa lójú ni pé nínú àgàn yẹn ni Ọlọ́run wá bá. Ṣé mọ̀ wípé nígbà tó yàgàn ńṣe ló máa dàbí pé ìyà tiẹ̀ pé méjì. Wọ́n ń jẹ ìyà ẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ Filistini, òun ò tún rọ́mọ bí. So ìyà tiwọn báyìí mélòó ni báyìí? Ó di dọ́bù. Ẹ̀kẹ́ hallelujah. So ó dàbí pé ìyà tiwọn pọ̀, ṣùgbọ́n ìyà kejì tí ó jẹ́ àgàn yìí, Ọlọ́run mọ̀ọ́mọ̀ ń pèsè rẹ̀ sílẹ̀ fún àṣeyọrí tí ó ń bọ̀ ní.
ìdí tí Ọlọ́run fi mú wọn, torí mo ń wò pé ṣé láàárín ọ̀pọ̀ àwọn èèyàn yìí ṣé manual só yàtọ̀ ni, só ń gbàdúrà ni, sóun ò darapọ̀ mọ́ ẹ̀ṣẹ̀ wọn ni. Ṣùgbọ́n nǹkan tá a kàn mọ̀ ni pé áńgẹ́lì Ọlọ́run tọ̀ wá, ó sì sọ fún wípé arábìnrin, ó wí fún pé bí ó tilẹ̀ jẹ́ pé ìwọ yàgàn, ìwọ kò sì tí ì bímọ, ìwọ kò sì tí kò ń sọ wípé ìwọ kò ní bímọ. So tá a bá yan àgàn ṣe rí nígbà tí a ka ẹsẹ̀ àkọ́kọ́ wípé ọdún mélòó làwọn ọmọ Israẹli fi wà lọ́dọ̀ níwájú Filistini tán fi ń jẹ̀yà? 40 ọdún. Ohun gbogbo tí Ọlọ́run bá mú wa là kọjá, ẹ jẹ́ kí n jẹ́ kó yé wa pé ó ní ọjọ́, ó sì ní àkókò. Àgàn tí ó yà yìí, Ọlọ́run ti ṣe ọjọ́ fún wípé kì í ṣe àgàn láéláé. Ó ní ìwọ yan àgàn, ìwọ kò sì tí ì bímọ. Kò ń sọ wípé ìwọ kò lè bímọ, ìwọ kò sì tí ì bímọ. Ó ní ṣùgbọ́n ìwọ yóò lóyún, ìwọ yóò sì bímọ. Praise God. Ẹ kí hallelujah. Ìwọ yóò lóyún. Níṣẹ́ ló dàbí pé kí n dìde. Ìwọ yóò lóyún, ìwọ yóò sì bímọ. Kì í ṣe wípé ìwọ ti lóyún, ìwọ yóò sì bímọ. In tí Ọlọ́run sọ ní òyìnbó is still conditional. Ìwọ yóò lóyún, kò sọ wípé ìwọ yóò lóyún dandan. Torí ẹ̀ nígbà tí a ka ẹsẹ̀ 4, ó ní tó bá lóyún ì, ó ní rí i dájú wípé ìwọ kò mu ọtí wáìnì. Ìtọ́lọ́run sì ní kó má mu ì, ó dàbí àmàlà lọ́dọ̀ wa ni. Kọ́lọ̀ ní mo fẹ́ lù ẹ́, mo fẹ́ kó mọ̀wé dáadáa, ṣùgbọ́n mo fẹ́ kó yọ àmàlà kó lọ́rọ̀ ẹ̀. Mi ò fẹ́ kó jẹ̀kọ. Tí ò bá ṣe pé ó dójú ẹ̀, àwọn tí dókítà ń sọ fún gan pé ẹ má jẹ àmàlà, ẹ má jẹ̀kọ, wọ́n dọ́gbọ́n mú sẹ́nu pé kìíní kò sí báwọn ṣe lè máa wò lójú. Ó wá ní ìwọ yóò lóyún, ìwọ yóò bímọ. Ṣùgbọ́n tí nǹkan yìí ò bá ṣẹlẹ̀, kì í ṣe wípé a ti foyún yẹn sínú ẹ̀, kì í ṣe wípé o ti bímọ yẹn. Tí ìwọ ò bá lóyún, ó ní rí i dájú pé o ò mu wáìnì tàbí ọtí líle kan, àti pé ìwọ kò jẹun aláìmọ́. Ẹ kí hallelujah. So tí nǹkan tá a bá fẹ́ ṣe tó bá wá máa wá sí ìmúṣẹ nínú ayé ẹ, tó bá jẹ́ pé o gbà ká fẹ́ lù ẹ́, wàá rí pé o mu wáìnì. Wáìnì sì ní òun ló sàn bí odò lọ́dọ̀ wọn yìí. Wáìnì ni wọ́n fi ń kàlejò káàbọ̀. Tí wọ́n bá tẹ̀ lóúnjẹ rárá, tọmọ Ísírẹ́lì ò lóúnjẹ rárá, kì í ṣe bí kán mọ̀ ní wáìnì. Ẹ kí hallelujah. Ṣé ẹ rántí pé nígbà tí a ní pé Jésù lọ sí Kánà àti Gálílì, ohun tí wọ́n pín tó tán bẹ̀, wọ́n sọ wípé oúnjẹ. Kí ni wọ́n náà pín tó tán? Wáìnì ló tán. Wọ́n sọ wípé oúnjẹ tán, wọ́n ní ráìsì tán. Wáìnì yẹn ni ohun tí ó rọrùn fún ni láti fi ṣàlejò. Ohun tó wà nínú ilé kọ̀ọ̀kan, kò sí ilé tẹ́ máa dé tẹ́ níbà. Ó ní bó bá ṣe ń wò lójú, o gbọ́dọ̀ mú o. Ẹ sì rántí pé lẹ́sẹ̀ 3, ó ní ìwọ yóò lóyún, ìwọ yóò bímọ. Mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tán ní mo dúpẹ́ lọ Ọlọ́run, Ọlọ́run ti ṣèlérí mi, ó ní máa bímọ, ó ní máa lówó. Bíbélì kẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àìmọ̀ wípé gbogbo nǹkan tí Ọlọ́run sọ, ó fi sórí òṣùwọ̀n ni. Ó fi sórí nǹkan tá ń pè lédè òyìnbó condition. Gbogbo nǹkan tí Ọlọ́run ṣèlérí pátá pé òun ó ṣe fún wa, tí a bá ṣe lòdì sí ìlérí ẹ̀, ìlérí yẹn ò ní wá sí ìmúṣẹ. Ó nítorí pé a sọ fún ẹ pé ó bímọ, ó lóyún wá bímọ, ṣùgbọ́n rí pé ijó bá tọ́ wáìnì wò. Ṣé mọ̀ wípé èṣù sì gbọ́n? Nígbà tí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run lénìí, tí wọ́n ní pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àwa ò mu ọtí, àwa ò jẹjẹkújẹ, àwa ò bá wọn ṣàgbèrè, àbá wọn mu ọtí, àbá wọn. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ní Sátánì ti sọ wípé nítorí pé àìsàn tó wà nínú ayé wọn tán fẹ́ ṣe àgbo, ló ti dọ́gbọ́n ló ti fi ọtí sínú ohun tán máa mu. Wọ́n ní àgbo tó ń ṣe yìí tó bá máa ṣiṣẹ́ àfi káwọn fi sìnáàpù sí. Wọ́n ní kò sìnáàpù dá ní rárá, díẹ̀ náà lẹ máa kán sí. Tí àyàmánú àbá fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó kán díẹ̀ sí, kí ni ó ṣẹlẹ̀ sí nǹkan tó wà nínú ẹ̀ báyìí?
ṣé mọ̀ wípé òun sì lè máa dúró pé olúwa o ìlérí rẹ tó ṣe olúwa múṣẹ nínú ayé mi, olúwa ọlọ́run ìlérí o, ọlọ́run àṣẹ ọ̀rọ̀ máa yẹ, ọlọ́run àṣẹ rẹ. Ọlọ́run sọ̀rọ̀ kì í yẹ, ṣùgbọ́n nǹkan tó máa yẹ ọwọ́ ta ló wà? Ọwọ́ wa. Ẹ kí hallelujah. Ìṣe ló dàbí gẹ́gẹ́ bí ọmọléèwé, ọlọ́run ti ṣe ìlérí fún ọ wípé màá máa mú ọ ṣe àṣeyọrí, ìwọ ló máa ṣe ipò kíní, ìwà ni olúwa mà ṣe, ọlọ́run mà ṣe, mo kàwé mi ò kàwé màá ṣàṣeyọrí. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni sà? Rárá. So ìgbà yẹn gan lóòótọ́ tẹra mọ́ ìwé, ìgbà yẹn gan lóòótọ́ wà ní sùn mọ́ ni wàá máa gba ọlọ́run gbọ́ wípé olúwa ìlérí tí o ṣe, olúwa mú ṣẹ, olúwa ìlérí tí o ṣe, olúwa mú ṣẹ. Ẹ mọ̀ wípé àwọn tí ìlérí ọlọ́run pọ̀ lórí wọn, àwọn gan ni wọ́n níṣẹ́ tó pọ̀ jù, àwọn ni wọ́n máa ń gbàdúrà jù, àwọn ni wọ́n máa ń gbàwẹ̀ jù. Mo ń gbọ́ arákùnrin kan nígbà tí ó ń retí ìlérí ọlọ́run, ó ní àwọn gbàwẹ̀ tán jẹ́ ìránṣẹ́ ọlọ́run, wọ́n ní àwọn gbàwẹ̀ débi pé àwọn bẹ̀rẹ̀ sí bí ẹ̀jẹ̀ lẹ́nu nígbà tí inú àwọn gbẹ tán. Ṣùgbọ́n lénìí tá a rí bí ọlọ́run ṣe ń lò wọ́n, àwọn bàbá wa Babalọ́lá tí a ń gbọ́rọ̀ wọn, bí oore ọ̀fẹ́ ọlọ́run ṣe pọ̀ lórí wọn tó, ẹ wo iye ọjọ́ tán fi ń gbàwẹ̀. Wọ́n á sọ fún wa wípé tí Babalọ́lá bá máa gbàdúrà sóúnjẹ lásán wípé ẹ jẹ́ ká gbàdúrà, wọ́n lè wà ń bẹ̀ lọ́jọ́ 3. Ẹ jọ àwa tá à ní ìlérí ọlọ́run kankan sóòtẹ̀ nílò láti gbàdúrà láti jẹun. Àwọn kan ní olúwa ṣe láìsí ní o yà ó ọ̀yá. Ṣùgbọ́n àwọn tán gbé ìlérí yẹn wọ́n mọ̀ wípé àwọn ní nǹkan ṣe tí ìlérí yẹn tí ó bá wá sí ìmúṣẹ, wọ́n mọ̀ wípé àwọn ní nǹkan ṣe tí ìlérí yẹn tí yóò bá pẹ́ lórí àwọn. So ọlọ́run sọ fún aya Manoa pé a fẹ́ kó lóyún o, a fẹ́ kó bímọ o, ṣùgbọ́n tó o bá fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó o tọ́ wáìnì wò, oyún á bàjẹ́ o, ọmọ ò ní wáyé o, ìwà sì máa fọwọ́ gbá inú báyìí, inú ẹ̀ gan tẹ̀lé wú. Ṣùgbọ́n nígbà tó bá lẹ̀ yẹ̀wò lọ́dọ̀ àwọn dòtó, àwọn dókítà, kí ni wọ́n máa sọ wípé wà nú ẹ̀, wọ́n á ní ẹ sọ́rí mà, ìju ló wà nínú yín kì í ṣoyún. A ní so gbogbo wa àwa ní ọkùnrin lóbìnrin, ṣé ẹ rí àwọn èèyàn tí mo máa ń rí tán gbé ìgbé ayé bó ṣe wù wọ́n? Ṣé ẹ mọ̀ wọ́n? Ẹ mọ̀ àwọn tán máa ń gbé ìgbé ayé bó ṣe wù wọ́n? Àwọn tán ní lè rí ọlọ́run kan nínú ayé wọn, àwọn tán mọ̀ ibi tán ń lọ. Àwọn tán ẹjọ́ téèyàn bá mọ ibi tó ń lọ kò nílò láti sáré láti débẹ̀ nítorí pé ibi tó ń lọ ó mọ̀. Tí ìlérí ọlọ́run bá wà lórí ènìyàn, ẹ rí tá máa sá fún ẹ̀ṣẹ̀, a máa sá fún wàhálà, a máa sá fún ibi. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ ìlérí ọlọ́run nínú ayé ẹ̀, ẹ jẹ́ kí n sọ fún àwa tá a jẹ́ obìnrin níbi tí a ń gbọ́ mi, tí ọlọ́run bá sọ tó sì gbà wípé wòlíì tó ń sọ̀rọ̀ ìwọ ní ìwọ ọmọ a sọ fún mi nínú ẹ̀mí wípé ní ọ̀la olórí orílẹ̀-èdè ni ọkọ rẹ yóò jẹ́, olórí orílẹ̀-èdè ni ọkọ rẹ yóò jẹ́. Ẹjọ́ sọ́lọ́kadà lè lẹ́ kó dá lóhùn pé ẹjọ́ ẹ jẹ́ ká máa mánéjì yín, mo máa ra fóònù fún ẹ. Ẹjọ́ nígbà tó bá rántí ìlérí yẹn, kí ló máa ṣe fún ẹ báyìí? Á jẹ́ kó máa sá. Ṣùgbọ́n sọ mọ ìdí tó kàn fi ń farẹ̀ ẹlẹ̀ fún wọn, tó fi ń gba tọ́rọ́ kọ́bọ̀ lọ́wọ́ ọlọ́kadà àtọ́ lọ́wọ́ ní machine. Ìdí ni pé o mọ ètò tọ́lọ́run ní fún ayé ẹ̀. Téèyàn bá dẹ̀ ti mọ ètò tọ́lọ́run ní fún ayé ẹ̀, kò sí bí ó ṣe lè gbégbé ayé yẹn. Ó lè ṣe máa ń wò tẹ́ máa ń pẹ́ wọ́n láwọn ilé tẹ́ ti pọ̀ jù, wọ́n á ní kọ́mọ̀ ṣe lè, wọ́n á ní kọ́mọ̀ ṣe tàn, wọ́n á ní igbá ní kọ́mọ̀ ṣe. Ìdí tá a fi lè ṣe ṣe mọ ìdí ó ní wípé àmọ́ tí ọlọ́run tó ṣèlérí fún wa, tí ìlérí yẹn tí ó bá sì wá sí ìmúṣẹ, àfi ká sá fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Kí ló tún ti burú nú elé, kí ló tún ti burú nú ká ṣe lé, kí ló tún ti burú? Ohun tó burú nú ẹ̀ ni wípé tí aya Manoa tó bá fi gbà wípé ọtí òun náà mu díẹ̀, kó gbàgbé wípé òun lè bí ẹnì kankan. Ará nínú Olúwa, tá a bá máa bí ìlérí tó wà nínú ayé wa, tí a bá mú ìfẹ́ ọlọ́run ṣe, tí wọ́n náà ṣe mọ̀ pé nínú èèyàn gan máa pòǹgbẹ wípé mo lè ṣe rere. Ṣùgbọ́n Yorùbá máa ń ní arọ tó bá jókòó lójú kan, tó bá wo báwọn èèyàn ṣe ń jó, ijó yẹn á máa gbọ́n, ṣùgbọ́n kò lẹ́sẹ̀. Ẹnikẹ́ni nínú wa tí ò bá mú ìlérí ọlọ́run ṣe fún ayé rẹ̀, ó gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀. Tí o bá sì mọ ìlérí ọlọ́run, yóò ràn ọ́ lọ́wọ́ láti sá fún tí ò yẹ kó o dúró síwájú ẹ̀.
ní ọ̀sán yìí máa fẹ́ ká bí Ọlọ́run pé Olúwa jọ̀ọ́ ìlérí rẹ lórí ayé mi má jẹ́ n fi ṣòfò. Ohun gbogbo tí ẹ ti pinnu láti ṣe nínú ayé mi, Olúwa jọ̀ọ́ mo bẹ̀ ọ́ nínú àánú rẹ má jẹ́ kí n fi ọwọ́ mi bà á jẹ́, má jẹ́ n fọwọ́ mi bà á jẹ́, má jẹ́ fi bà ìlérí rẹ jẹ́ fún ayé mi. Ẹ jẹ́ á máa gbàdúrà bẹ́ẹ̀, jẹ́ á máa gbàdúrà bẹ́ẹ̀ sí Olúwa, jẹ́ á máa gbàdúrà bẹ́ẹ̀ sí Olúwa, ẹ jẹ́ á máa gbàdúrà bẹ́ẹ̀ sí Olúwa, ẹ jẹ́ á máa bẹ̀ Olúwa kí ó jẹ́ Ọlọ́run wa, kí ó jẹ́ agbára wa. Ìlérí ayọ̀ tẹ́ ti ṣe jẹ́ kó tẹ̀ mí lọ́wọ́, ire ire láyé mi bàbá jẹ́ ríre gbà, àbànújẹ́ mi rẹ sẹ́kún mi dayọ̀. Tí ìlérí Ọlọ́run ó bá ṣe, ẹ wo oògùn tá ń lò, tán bá ní kéèyàn lo oògùn orí fífọ́ 2 láàárọ̀ 2 lọ́sàn 2 lálẹ́, tó bá mú 2 láàárọ̀ tó mú 2 lálẹ́, orí fífọ́ yẹn yóò padà nítorí pé kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. Nígbà tí ènìyàn bá ti tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ tó ń wò pé Olúwa kú ti ṣe ìlérí, Olúwa ò ní lè mú ìlérí ṣẹ. Ọlọ́run mọ̀ọ́mọ̀ sọ fún aya Manoa wo a ṣe ìlérí kò tó amúlérí ṣẹ o. Àwa tá a ṣe ìpinnu a dúró ti ìpinnu wa, ṣùgbọ́n nípa tiẹ̀ o ò gbọ́dọ̀ bá wọn mu wáìnì o ò sì gbọ́dọ̀ bá wọn jẹ ìjẹkújẹ kankan wàá wò pé oúnjẹ ọ̀fẹ́ lélẹ̀ ẹ jẹ́ ká jẹ, ó ti dèèwọ̀ fún wọ o. Ẹni tó bá ti lóyún ó ti ní n tó lè lò sínú, ó ti ní n tó lè jẹ o, nítorí n tó wà nínú ẹ̀ tí ò bá ní ṣe ìpalára nínú ayé gan tá a wà. Ẹni tó bá ti lóyún ó ti ní oògùn tó lè lò, ó ti ní oúnjẹ tó lè jẹ, tí ọmọ inú ẹ̀ tí ò bá ní fún ní ìpalára àfi kó sá fún àwọn nǹkan. Olúwa ràn mí lọ́wọ́ láti sá fún ẹ̀ṣẹ̀, láti sá fún ohun tí ó pa mí, ohun tí ò ní jẹ́ kí ìlérí rẹ kó ṣẹ nínú ayé mi. Olúwa ràn mí lọ́wọ́ láti sá fún wọn. Oore ọ̀fẹ́ rẹ kó tó fún ayé mi. Ìjà máa